ẹ̀rọ kí ló ń bá yẹn lẹ́yìn ìwé ọ̀rọ̀ tí mo sọ nípa Ezekiel Noah ọ̀pọ̀lọpọ̀ ń sọ fún mi pé Malam Yusuf Adépọ̀jù bó lẹ́ sì máa fi nǹkan tí Malam Yusuf ọ̀nà tí Malam Yusuf Adépọ̀jù ti ń gbà interpret Bible ẹ̀ sì máa fi wé tí Ezekiel Noah ẹ̀ sì máa fi wé tí ń ṣe ó yàtọ̀ síra wọn náà. Malam Yusuf Adépọ̀jù wọ́n ń tú Bible pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní nípa rẹ̀ ni. Ezekiel Noah kò nímọ̀ kankan pa Al-Quran kò nímọ̀ kankan pa Islam. Malam Yusuf Adépọ̀jù ọlọ́wọ́ wọn dáadáa wọ́n nímọ̀ nípa Christianity wọ́n nímọ̀ nípa Bible ni full knowledge wọ́n ní nípa Bible. Ezekiel Noah kò nímọ̀ kankan pa Quran kan lọ́ra English Quran ó kàn bẹ̀rẹ̀ sí ní sọ bàjàbàjà kódò tó lẹ́nu ọlọ́ra àwọn tíra kọ̀ọ̀kan tíra wo lọ́mọ̀ tí ọ̀dá ní Islam àti tó dáa táwọn afáàgbà tí wọ́n gbà wọlé ní Islam tọ́kàn lọ́ra gbogbo tọ́lọ bá máa mú olùmọ̀ láti wá wíkú wì ìyẹn ètò wá bá mi bí ṣe ń àti pé ìyẹn ọba mi bí ṣe ń ka Quran ti gbẹ̀yẹn ààyè comparative wà ifun láwọn advanced country gan wọ́n fààyè kẹ́ comparative ọ̀rọ̀ ẹ̀sìn wà ẹ lè ṣe comparative láwọn advanced country bí justice ti ń prevail àwọn ààyè comparative wà ṣùgbọ́n tí èmi sọ ní pé níjó ilẹ̀ rí Malam Yusuf Adépọ̀jù tó wá gbàgbó chọ́ọ̀chì àbẹ̀rí mùsùlùmí kan tó wá mú ọ̀pẹ̀lẹ̀ ẹ̀fà àbẹ̀wá mú ọ̀kan tí wọ́n fi ń ṣẹlẹ́yà láti fi máa fi ìfẹ̀sìn kan ṣe yẹ̀yẹ́. Nítorí náà bá mọ̀ nípa Quran ẹ tú Kùránì ẹ sọ̀rọ̀ nípa Quran káwọn èèyàn mọ̀ pé tẹ́ ẹ sọ̀rọ̀ eléyìí kí pé ọwọ́ ṣe bí ẹni tó ń kírun láti máa fi tàbùkù mùsùlùmí àbẹ̀wá mú kílókọ̀ ẹ̀ ọwọ́ mú kíní omúra bí ẹni tó lọ sí hajj láti fi tàbùkù mùsùlùmí bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n tó yẹ bí nìṣẹ́ ẹ̀wọ̀n tí òun náà wá gbé pé àwọn àfáà ganú lẹ̀ ẹ̀wọ̀n tó náà sọ̀rọ̀ láwọn àfáà ganú lẹ̀ ṣé ara pé sára comparative náà lè ti ṣe yìí pé àwọn òpónú kan tí wọn tó rí wọn òpè tẹ́lẹ̀mí kan sọ̀rọ̀ ẹlòmíì ńlá káì nítorí kẹ́ ẹ bá so tọ̀rọ̀ bọ̀ inú mi dè pé àwọn kan kọ́mẹ̀ntì abẹ́ tó sọ pé ganú lẹ̀ pé eléyìí sì lára ní sàwọn sílẹ̀ náà wà lára pé ọ comparative nítorí kẹ́ ẹ bá so tọ̀rọ̀ ẹ sì máa compare Ezekiel Noah mọ́ Malam Yusuf Adépọ̀jù èyàn ti wà for 30 years for the past 30 years Malam Yusuf Adépọ̀jù ń ṣe dáwà àwọn bọ̀ nothing preach kó náà lọ kẹ́kọ̀ọ́ kọ́ lọ Arabic school náà kọ́ lọ sí Quranic school kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó lè mọ tí ó tù nípa rẹ̀ kọ́ mọ̀ pé ọkàn sẹ́nu bàjàbàjà lásán ẹ̀rọ ayútẹ̀ wa ni kí ní bá yẹn lẹ́rù èmi ọ̀ sọ pé aburú ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ní sọ ni pé tí ọ̀bà yé máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ kọ́ máa ṣe kọ́ máa tú Quranic kò ní túmọ̀ tí ọ̀bà yé máa ṣe bí ṣe ẹbí kọ́ máa kí láti máa fi yẹ̀yẹ́ àwọn mùsùlùmí ìbínú Ọlọ́run bọ̀ lórí ẹni tó ní sọ fún mi ẹ má wulẹ̀ bẹ̀rù ẹnìyàn kan ò ní sáàsì ẹnìyàn kan ò ní àtàkì ẹnìyàn kan ò ní ṣe kan àníṣẹ́ tó bá yẹ pé ní ti ṣe dá lójú ẹni ẹ tẹra mọ́ bẹ́ẹ̀ ní tó mọ̀ ní pé tí ìbínú Ọlọ́run bá dé lórí ẹ̀bùsùn wa ẹ̀yin tẹ́yìn yìnyín tẹ́yìn ṣe gbẹ̀ fúnra yín ẹ gbé bọ́ọ̀dù ẹ sáré ẹ lè ránṣẹ́ kódà ẹ lórí àpáta ẹ lórí òkè kódà ẹ rí òkè rẹ̀ gàjù náà sí Kilimanjaro àbíkí ni ẹ gòbẹ̀ lọ wàláhì ẹ pariwo ti yà Ọlọ́run ní dá yín lóhùn ní tí ó lédè ṣùgbọ́n tí nǹkan sọ fún yín pé ẹ bá sòtọ́ ọ̀rọ̀ kọ́ máa ṣe comparative kọ́ máa tú Kùránì níbi tí kọ́ máa tú àdìs ẹni ẹ kò bàjá lórí yẹn ṣùgbọ́n kọ́ àwọn sílẹ̀ pọ̀ kírun sí àì àwọn àwọn sílẹ̀ pọ̀ kírun báyìí àbẹ̀wá lọ múra bí àwọn tó lọ sí àjì láti máa fi mùsùlùmí ṣe ẹ̀yẹ no ìyẹn ò lè make sense ààrẹ lè gbà wọlé ní kọ́ máa tí bá ń ṣe yẹn ọkọ̀ lẹ́tà sí ìbínú Ọlọ́run ni tí ó sì rí ìparun Ọlọ́run gan ẹgbẹ́ máa lẹ́nu sọ pé pàwọn alábàjá àmì ẹ̀kọ́ ní bàjá káà nípa búrú ẹ̀kan sí ṣùgbọ́n látọ̀dọ̀ Ọlọ́run ọba tó lẹ́sìn tí fi ń ṣe yẹ̀yẹ́ ìbínú ọkàn dé náà ni kódà tí Ọlọ́run bá sì ìbínú tó bá gbá tó lọ́n bá fi ọwọ́ ìbínú ẹ̀ gbá yẹn mọ́ ọkàn tí ó gbá yẹn lọ́la gbogbo pásọ ayé wọn ò lè gbà kẹ́gbà ààrẹ 1 million kò lè gbà lọ́láyé àyàfi kó túbá kúrò nídìí dáadáa tí ń ṣe ní táwọn sọ ní ẹ̀rọ ìlókàn wa àwọn òní ẹ̀kan táwọn òṣìṣẹ́ ẹnìkan ní àwọn ẹni ẹ̀ bàbá kan tó so wípé orí àgbákò bá yìí láyìn náà wá sọ pé ọ̀gbẹ́ni bàbá yẹn mo tẹ̀ pé bàbá yẹn nílà káyìn ni bẹ́ẹ̀ lu China gbé ni bàbá yẹn ti wà àwọn òpó ní èèyàn ẹ bá so dédé ọ̀rọ̀ èmi ò rán yín iṣẹ́ kò sí tó kàn mí o kò sí tó kàn mí ó dàbọ̀.